gbogbo student ilé kí ẹ̀kọ́ wọn ní bọ́n ṣe máa yìnbọn, ẹ̀kọ́ wọn ní bọ́n ṣe máa jagun, ẹ̀kọ́ wọn ní bọ́n ṣe máa wẹ̀. Ebi Ànábì sọ pé gbogbo ọmọ tẹ́ ẹ bá. Ẹ jẹ́ kí gbogbo wa náà ká ṣàwárí ara wa, àwa tá a bá jẹ́ ojúlówó ọmọ ọkọ ká máa jẹ́ orúkọ àbínibí wa, orúkọ ìdílé wa, ká má sọ̀rọ̀ àdí Abudu Rahman, Abudu Rasidi tí wọn ò ní dẹ́lòmíì mọ̀ bóyá lẹ̀ Lárúbáwá ló ti wá. Àwa tá a pera wa ní Yorùbá ẹ jẹ́ á máa jẹ́ orúkọ àbínibí wa. Èwo ni James, Abraham, èwo ni Wòsílà. Orúkọ tí à ń jẹ́ yìí tẹ́ ẹ bá wo ìtumọ̀ ọ̀pọ̀lọpọ̀ kò ní ìtumọ̀. Wọ́n ní Wòsílà, wọ́n ní àgani, wọ́n ní síńdì, wọ́n ní pátákó. Mo kí wa lẹ́ẹ̀kan sí orúkọ mi yí padà, wọn polówó Ayekooto náà ni èmi jẹ́. Lónìí mo tún fẹ́ sọ nípa ọ̀tọ̀ ní ọmọ ọkọ, ọ̀tọ̀ ní ọmọ àlè. Àmọ́ ṣáájú kí n tó mẹ́nu bà ibi tí mo lọ lónìí, ìwọ tó bá jẹ́ pé akọ́rẹ̀ tó ń wo ètò mi, máa rọ̀ yín pé kẹ́ bá mi subscribe sórí channel yìí. Ẹ bá mi pín ètò yìí, ẹ pín, ẹ comment, ẹ share ẹ. Ẹ jẹ́ kí àwọn míì náà tí wọ́n jọ ní the same mindset pẹ̀lú wa, jẹ́ káwọn náà kí wọ́n rí ètò yìí wò. Fídíò tí mo fẹ́ fi hàn wá yìí, kí n tó fi fídíò yẹn wá, kíní kan mo fẹ́ kọ́kọ́ béèrè ara wa léèrè. Ṣebí Quran tí wọ́n ké ní Saudi tí wọ́n mú wá fún wa nílẹ̀ Yorùbá, ṣe bọ́nà làwa ń ké? Tó bá jẹ́ pé the same Quran tí àwọn ń ké ní Saudi, òun náà ni àwa náà ń ké nílẹ̀ Yorùbá, kí wá ló wá dé tí àwọn ń lo gbogbo tó wà nínú Quran láti fi ṣe àgbéga fún ẹbí àti fún ara wọn àti fún ìlú wọn? Ṣùgbọ́n tí àwọn tiwa tí wọ́n pera wọn ní scholar ní Islam, tí wọ́n pera wọn ní aṣáájú ẹ̀sìn, tí wọ́n ń lo Quran tiwọn láti fi tú ìran Yorùbá, láti fi da ìran Yorùbá rú, láti fi jà, láti fi kó, láti fi kẹrú, láti fi ṣe ìjàmbá fún ìran Yorùbá. Mo sọ nínú the last video mi pé 20% of àwọn Arab yìí ni wọn kì í ṣe Muslim. I have them as a friends tí wọn kì í ṣe Muslim rárá, tí wọ́n dẹ̀ ń jẹ́ orúkọ Arabic, not an Islamic name. Kò sí àáfàá kan tó lè sọ fún mi pé gbogbo orúkọ tá à ń jẹ́ orúkọ Mùsùlùmí náà kì í ṣe orúkọ Mùsùlùmí, orúkọ Arabic name ni. Ṣùgbọ́n ibi tí mò ń lọ kọ́ nìyí, ibi tí mò ń lọ ni wípé Saudi ń lo Quran, wọ́n ń tú ìtumọ̀ Quran láti fi lè develop country wọn àti kí àwọn ọmọ wọn lè gbé ìgbé ayé rọrùn. Ṣùgbọ́n àwọn tiwa tí wọ́n jẹ́ scholar in Islam, tí wọ́n jẹ́ aṣáájú ẹ̀sìn, àwọn ń lo Quran láti fi kọ́ àwọn ọ̀dọ́ bí wọn yóò ṣe máa pa ara wọn, láti fi kọ́ àwọn ọ̀dọ́ bí wọn yóò ṣe máa lọ ja jihad, láti fi kọ́ àwọn ọ̀dọ́ bí wọn yóò ṣe máa lọ bá ẹbí àti ara wọn jà. Àmọ́ láì ní dènà pẹ̀nu, láì ní bá òpó lọlé olóró, máa fẹ́ kí èmi àti yín máa fẹ́ kájọ lọ wo fídíò yìí. Only want to go back to what we were, the moderate Islam that is open to the world, open to all the religions. %70 of the Saudi people are less than 30 years old. And quite frankly, we will not waste 30 years of our lives in dealing with extremist ideas. We will destroy them today. We want to live a normal life, a life that translates our moderate religion, our good customs. We coexist and live with the world and contribute to the development of our country and the world. This is something that there are steps that we have taken in the past that are clear. I believe that we will eradicate the rest of extremism very soon. Àwọn Saudi jókòó, wọ́n jíròrò bí ìgbésí ayé wọn ó ṣe dá, wọ́n jíròrò
bí ìgbésí ayé àwọn ọmọ ó ṣe dáa, wọ́n ń jíròrò bí ìgbésí ayé ìlú tí wọ́n wà yóò ṣe lọ síwájú, tí wọ́n ò tún kó ẹrù tí àwọn èèyàn ó máa rí ìlú gẹ́gẹ́ bí tourist country pẹ̀lú ọrọ̀ àti tí Olódùmarè tó fi fún wọn. Wọ́n sì gbàgbọ́ nínú Quran wípé Quran yìí náà làwọn ó sì máa lò, ṣùgbọ́n báwọn ṣe ń lò ọ̀tọ̀ ni. Àwọn ń lo Quran láti ṣe àgbéga, láti ṣe nǹkan tí a mọ̀ sí oríyìn fún ìlú wọn. Wọ́n jẹ́ kí priority pé ẹbí àti ará pé wọ́n wà important than any other thing. Wọ́n jẹ́ kó jẹ́ number one priority wọn. Wọ́n jẹ́ kí development, wọ́n jẹ́ kó jẹ́ the major reason tí àwọn ṣe insist láyé láti lè rí pé kí ni o, àwọn ṣe ohun tó tọ́ àti tó yẹ fún àwọn ẹbí àti fún ara wọn. Both their scholar in Islam ni wọ́n gbà wípé bí àwọn ṣe gbọ́dọ̀ jẹ́ kí humanity, kí ìfẹ́ jọba láàrin àwọn làwọn wá. Wọn ò discriminate pé bóyá ẹnìkan rèé Christian ni tó jọmọ ìyá àwọn táwọn ò lè bá ṣe. Wọ́n allow everybody to have the freedom of religion and the freedom of speech. Wọ́n dẹ̀ ń ṣe dáadáa, wọ́n dẹ̀ ń gòkè, wọ́n ń tẹ̀síwájú ní technology. Kódà níbi tí wọ́n ń sá eré dé, wọ́n ń sá eré láti bá Amẹ́ríkà, láti bá Russia, wọ́n ń sá eré gan pé kí ìlú àwọn lè gòkè. Àmọ́ the opposite side òun ló jẹ́ fún àwa ńlẹ̀ Yorùbá, níbi tí àwọn ọmọ àlè kan ti gbà wípé páńpá lẹ́sìn, tó o bá ti ṣe o ò lè lọ síbi kankan, o ò kí sọmọ ìyá àwọn. À ń tà sí ń pè ní ẹ̀sìn rèé Islam. À ń láti jà, à ń láti kọ́ra wa bá a ṣe jà, bá a ṣe wẹ̀, bá a ṣe gbébọn. Ẹ jẹ́ kí èmi àti ẹ ká tún lọ gbọ́ ohun tí Mufti ìlú Ìwó sọ. Ẹ mọ̀ pé mo sọ wípé the same Quran tí wọ́n ń ké ní Saudi Arabia, òun náà làwọn wọ̀nyí náà ń ké o, nítorí pé kò sí ẹnikẹ́ni nínú wọn tó rọ Quran tiẹ̀ lọ́tọ̀. Quran tí wọ́n pín fún wọn ní Saudi, òun náà ni wọ́n ń kà, tí wọ́n sì ń ka ìtumọ̀ ẹ̀. Àmọ́ ẹ jẹ́ ká lọ gbọ́ ohun tí Mufti ìlú Ìwó, ẹ jẹ́ ká lọ gbọ́ ohun tó ń sọ pé ń bẹnu Quran tó. Àwọn student tí ń jáde sanawi lónìí wọn ní stamina àwọn sọ̀hábà. Kí ló dé? Nítorí pé àwọn tí ń kọ́ wọn ní rúyà àwọn sọ̀hábà, wọn sì gbé muhimma àwọn sọ̀hábà lọ́wọ́. Tó dọ̀rọ̀ ni, it's a reality. Ẹ jẹ́ fún lápòjú ẹ̀kan. Gbogbo student ilé kí ó ẹ̀kọ́ wọn ní bọ́n ṣe máa yẹ̀bọn. Ẹ̀kọ́ wọn ní bọ́n ṣe máa jagun. Ẹ̀kọ́ wọn ní bọ́n ṣe máa wẹ̀. Ebi Ànábì sọ pé gbogbo ọmọ tẹ́ ẹ bá bí pátápátá. Inú ẹ̀kọ́ tẹ́ ẹ gbọ́dọ̀ kọ́ wọn tó jọ́ràn èèyàn láti lé. Ó ní bóòlù yẹn ṣe máa mú okùn, bí yẹn ṣe máa wẹ̀dò, àti bí yẹn ṣe máa sùt. Ókè, mọ̀ bá kọ́ ń lé bá ìyá rẹ̀ ọ̀mọ́, ilé kí ó mú mọ́. Wọ́n máa ṣe ọmọ ilé kí ó kan tí ò lè sùt. Yọ́mọ bí ilé rè ni pé ànàkùnrin ẹ̀kẹ́ láti sùt èyí ṣe. Ẹ̀yin gangan ẹ̀rù ọmọ bàyàn pé tí n bá kọ́ tán kí ni ó fi ṣe. Ìgbà yẹn lẹ́ béèrè lọ́wọ́ ara yín pé ibo wọn á gbé, ibo làwọn fi gbé yìí sí. Tó fi ní dandan ká kọ́ àwọn ọmọ wẹrẹ. Kí ló dé? Kí ni ń rò, kí ni ń wò? Yorùbá mi ò yẹ yìí. Àní mo ní ẹ̀kọ́ wọn mọ́ da jihadi. Ẹ má mú nǹkan tó pọ̀ jù ń bẹ̀ ju pé odò wíwẹ̀, gbogbo ọmọ ilé kí ọmọ odò wẹ̀. Gbogbo ọmọ ilé kí wọ́n lè shoot. Ẹ bá ń ta rọ́bà ní ìsìn ẹyẹ ni wọ́n fẹ́ pa o. Táwa lọ máa lè, táwa lọ mọ ọkọ. Mufti ìlú Ìwó jẹ́ kó yé wa wípé a gbọ́dọ̀ kọ́ra wa bá a ṣe yìnbọn. A sì gbọ́dọ̀ ní àwọn ọmọ ogun. A gbọ́dọ̀ kọ́ àwọn ọmọ ẹ̀dá àṣẹ wẹ̀. A sì gbọ́dọ̀ ní ohun ìjà, torí pé jihad ń bọ̀. A sì gbọ́dọ̀ ṣe jihad àti bẹ́ẹ̀ 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 lọ. Ṣùgbọ́n nínú fídíò méjèèjì tí èmi àti ẹ ti jọ wò yìí, ta ló lọ́pọlọ, ta ló mùgọ̀? Nígbà tí èèyàn kó ọkọ́ àtàdá fún ọ tó ní kó máa kó lọ, kò sọ fún ọ pé kó lọ fi ṣe bí ẹni jàǹbá o. Ìwọ ló kàn rò wípé ọkọ́ àtàdá yìí, mímú tó mú yìí, ó yẹ kí n fi sa ẹbí àti ará mi ni. Ṣùgbọ́n ẹni tó kó ọkọ́ àtàdá fún ọ yìí, òun náà ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọkọ́ àtàdá lọ́wọ́. Àmọ́ kí ló ń fi ṣe?
òun fi ń san oko, ó fi ń rolẹ̀, ó fi ń jẹ́ kí ilẹ̀ mọ́ fún àwọn ènìyàn tiẹ̀. Òun ò ronú àti fi pa wọ́n, ṣùgbọ́n òun ronú pé ọkọ́ àtàdá yìí ó lè ṣe àǹfààní fún ẹbí àti fún ará tòun. Àmọ́ nílẹ̀ Yorùbá lónìí, kí ni tó ń ṣẹlẹ̀? Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n pera wọn ní scholar in Islam, níṣe ni wọ́n build empire tiwọn, tí wọ́n sì ń kọ́ àwọn ọmọ tí wọ́n ń kọ́ ní kí ó ní ẹ̀kọ́ òdì, tí wọ́n sì ń fún wọn ní nǹkan mu láti lè má jẹ́ kí iye wọn sọ. Ṣé rí ìlú Ìwó? Tí ìjọba bá wọ ìlú Ìwó lónìí, tí wọ́n bá lọ yẹ ilé Mufti ìlú Ìwó dáadáa, ẹ bá ohun kan jà olóró níbẹ̀. Nítorí wípé gbogbo ohun tí Mufti ìlú Ìwó ń sọ láti bí ọdún 2 sí ọdún 3 sẹ́yìn, bí ogun ni. Ó dẹ̀ sọ wípé Islam faramọ́ láti jà, láti ṣe jihad, láti jà. Mufti ìlú Ìwó ò tí ì sọ ọ̀rọ̀ kan báyìí nípa àǹfààní tí Islam lè mú bá ìlú, nípa àǹfààní tí Islam tó yóò lè mú bá agbègbè, nípa àǹfààní tí Islam tó lè mú bá community, nípa àǹfààní tí Islam tó lè mú bá ìdílé, nípa àǹfààní tí Islam tó lè mú bá ọ̀rẹ́ sí ọ̀rẹ́, ẹbí sí ẹbí, ará sí ará. Mufti ìlú Ìwó tí àkànbá ṣe wáàsí nípa àǹfààní tí Islam tó lè mú bá ẹni tí kìí ṣe Islam, tó jẹ́ Christian, tó jẹ́ traditionalist. Mufti ìlú Ìwó tí ìpadà kò tí ì ṣerú wáàsí bẹ̀rẹ̀ láyé ní etí ìgbọ́rí. Now, ẹ̀yin tẹ́ wá jẹ́ òbí ni mo wá fẹ́ bá wí. Gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ òbí ní ìlú Ìwó, lágbègbè Ìwó tàbí tó jìnnà sí Ìwó, tẹ́ wá mú ọmọ yín lọ sọ́dọ̀ Mufti ìlú Ìwó bí kò lọ kọ́ kéwú, a jẹ́ pé ẹ ti sọ ọmọ nù. Ẹ ti sọ ọmọ nù o. Wàláì, ẹ ti sọ ọmọ nù. Nítorí pé Mufti ìlú Ìwó ò ní kọ́ ọmọ yín ní Quran tí ó lè mú kí ọmọ yín wúlò láwùjọ. Nítorí pé òun gẹ́gẹ́ fún alára ẹ̀ gan ò wúlò láwùjọ. Apèyàn ní Mufti ìlú Ìwó, ẹ̀yin náà ẹ wo ọba ìlú Ìwó, ẹ wo àwọn méjèèjì wò, ta lẹni àpọ́nlé, ta lẹni iyì inú wọn. Within the vicinity of Ìwó himself, ta lẹni àpọ́nlé, ta lẹni iyì nínú wọn. Àwọn kan ń lo Islam tiwọn láti fi ṣe ìdàgbàsókè fún ìlú wọn. Ìwọ dúró lórí Islam tiẹ̀ pé ká kọ́ra bá a ṣe yìnbọn, bá a ṣe jà, bá a ṣe wẹ̀, bá a ṣe pààyàn nínú Islam. Láì bá ṣe bẹ́ẹ̀, ǹjẹ́ Mufti ìlú Ìwó ti fẹ́fà kọ̀ndẹ́mù bí àwọn Boko Haram ṣe ń pààyàn? Dájúdájú ẹ má gbàgbé wípé bí wàhálà bá ṣẹlẹ̀ lọ́sùn tó bá di pé wọ́n ń jiyàn gbé, wọ́n ń pànìyàn, ẹ mú Mufti ìlú Ìwó sí. Because àwọn ọmọ tóun náà ń build, tó ń kọ́ níbi wọ́n ṣe yìnbọn, tó ń kọ́ níbi wọ́n ṣe máa pààyàn, tó ń kọ́ níbi wọ́n ṣe wẹ̀, dájúdájú ó ní mission tó náà fẹ́ lò wọ́n fún. Anẹ́múdẹ̀gbà pé very soon mission yìí á bẹ̀rẹ̀. Olùfi jẹ́ pé pánsá ò fura pánsá já, àjà ò fura àjá jìn. Bí onílé wa ò bá fura ńlẹ̀ Yorùbá, á padà wá ṣẹrú. Ìwé ìtàn sì jẹ́ kó yé wa pé Mufti ìlú Ìwó kì í sọmọ Yorùbá, ọmọ inú pé ni. Báwo ló ṣe wá jẹ́ tí àjòjì ó wà ní agbára jọmọ nílẹ̀ lọ? Ó dẹ̀ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀, ẹ lọ wo lọ́rìn. Àjòjì ló ń rù. The same method òun náà ni Mufti ìlú Ìwó ló ń plan lérí Ìwó àti àwọn agbègbè ìlú Ìwó pàápàá. Tí ẹnikẹ́ni ò dẹ̀ fura, ṣùgbọ́n tóun náà jókòó sí ìlú Ìwó tó wá ń lé strategies ẹ̀, tó ń lé ẹ̀, tó bá wá máa strike báyìí, agbára ẹni pọ̀jù níkà. Èmi fi lè pààrọ̀ wá sí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun yẹn bàbá wa Délékè wípé ẹ bá wa check Mufti ìlú Ìwó dáadáa. Ẹ bá wa check Mufti ìlú Ìwó àti gbogbo àwọn tí wọ́n ń pe ogun lérí Islam. Islam ti kú tipẹ́ o. Ìhàlẹ̀ alẹ́ ló kù nílẹ̀ Yorùbá, to say the fact. Torí pé mi ò tí ì rí àáfà ọ̀hún tó wá peace ní tàmà sí peaceful religion nípa Islam.
ṣe rí àwọn alákatakí tẹ̀sìn tá à ń wò yìí bí ogun ló ń ṣe wọn tó bá dẹ̀ délẹ̀ tán agbára wọn ò ní ká. abẹ́wẹ́lẹ́ burúkú náà ti sọ̀rọ̀ parí wọ́n ní ẹ jẹ́ ká jẹ́ orúkọ baba ńlá wa ẹ jẹ́ ká jẹ́ orúkọ tí wọ́n bí wa tí wọ́n sọ wá mọ́ àwọn orúkọ ìwúlò ó ní ìyàmọ̀túmọ̀ ẹ̀ ẹ̀yin náà wà lọ́gbọ́n tó abẹ́lẹ́ burúkú sọ. ìmọ̀ràn mi fún gbogbo àwa tá a bá jẹ́ ojúlówó ọmọ ọkọ Yorùbá lóòótọ́ gbogbo wa ò lè sùn ká kọrí síbì kan náà. A lè rí ẹni tí ó ṣe ẹ̀sìn Islam, a lè rí ẹni tí ó ṣẹ̀sìn àwọn ilẹ̀ Jerusalem, a sì lè rí ẹni tí ó ṣe ẹ̀sìn àbáláyé wa. Ṣùgbọ́n ìmọ̀ràn mi fún wa ni pé ká jẹ́ ojúlówó ọmọ ọkọ, ká má kórìíra nǹkan àbínibí wa, ká má lòdì sí. Èèyàn lè jẹ́ Kírísítẹ́nì, èèyàn lè jẹ́ Muslim, ó yẹ kó mọ̀ yìí pé àtọlẹ̀dọ́lẹ̀ òun ìran Yorùbá ni, èdè wa, àṣà wa, gbogbo nǹkan ìṣe wa, ká máa jẹ oúnjẹ ìbílẹ̀ wa, ká máa kí oríkì ìdílé wa. Gbogbo eléyìí kò bá ẹ̀sìn wí, kò pé kéèyàn má jẹ́, ìwà ní í gbéèyàn dé òde ọ̀run, kìí ṣe ẹ̀sìn téèyàn bá ń ṣe. Torí Ọlọ́run sọ pé orí ń fọ́, Ọlọ́run sọ pé inú ń rùn, àwa là ń kégbe Olódùmarè fún mi lówó, Olódùmarè fún mi. Ṣùgbọ́n ìwà tá a bá wù, ìrànlọ́wọ́ tá a bá ṣe fún ọmọlàkejì wa, òun ni ó sìn wá dé òde ọ̀run, òun ni ó gbà wá là. Nínú àwọn ewì mi kan tí mo ti kọ tipẹ́, mo ń sọ pé ká jórúkọ ànábì kan kò lè fúnni ní ládá, orúkọ ìsàmì kò lè gbéni dé àlùjánnà, iṣẹ́ ọwọ́ oníkálukú ló ń ti kálukú kiri, ìwà èèyàn ní í ṣe sábàbí èèyàn. Àwa tá a pera wa ní Yorùbá, ẹ jẹ́ á máa jókòó àbínibí wa. Èwo ni James, Abraham, èwo ni Wòsílà. Orúkọ tí à ń jẹ́ yìí, tẹ́ bá wo ìtumọ̀ ọ̀pọ̀lọpọ̀ kò nítumọ̀. Wọ́n ní Wòsílà, wọ́n ní àga ni, wọ́n ní símbì, wọ́n ní pátákò ni, pátákò ẹsẹ̀ ẹṣin. Gbogbo orú nǹkan wọ̀nyí, àwa tá a Yorùbá kì í jẹ́ orúkọ tí ò nítumọ̀. Yorùbá máa ń sọ pé ilé ni àáwò ká tó sọmọ lórúkọ. Orúkọ tó nítumọ̀, èbó ń jẹ́ kápẹ́ńtà, èbó ń jẹ́ stone, Matthew ẹrú. Àìpẹ́ ni mo ṣàbápàdé bàbá wa olóyè Ọbásanjọ́. Wọ́n sọ fún mi pé wọ́n ní àwọn ò fẹ́ Matthew tí àwọn òbí àwọn sọ wọn nígbà táwọn wọ́n rí discover ara wọn tán rí. Ó ní Matthew òun ò jẹ mọ́. Ẹ jẹ́ kí gbogbo wa náà ká ṣàwárí ara wa, àwa tá a bá jẹ́ ojúlówó ọmọ ọkọ, ká máa jẹ́ orúkọ àbínibí wa, orúkọ ìdílé wa. Ká má sọ̀rọ̀ àdì Abudu Rahman, Abudu Rasidi tí wọn ò ní dẹ́lòmíì mọ̀ bóyá lẹ̀ Lárúbáwá ló ti wá. Orúkọ àbíni Yorùbá ló ní àpọ́nlé, orúkọ wa ló nítumọ̀ jù. Abísọ́lá, Abísóyè, Ọlánrewájú, gbogbo bẹ́ẹ̀ orúkọ tó yẹ ká máa jẹ́. Ìmọ̀ràn mi fún wa rèé o, ká má sọnù ká tó sọnù. Ẹ kú kalẹ̀. ẹ rí bí bàbá wa ẹlẹ́bùrúgbọ̀n ni wọ́n sọ̀rọ̀ yìí. Yorùbá sọ wípé tọmọdé bá láṣọ bí àgbà, irú ọmọ bẹ́ẹ̀ ò lè lákìísà bí àgbà. Gbogbo ẹ̀yin tẹ́ ń sọrúkọ ọmọ yín ní mùsùlùmí, mufti, mufkini, ẹ padà sílé. Ẹ sọ orúkọ àwọn ọmọ yín ní orúkọ Yorùbá tí àwọn òbí ti yín sọ yín. Ẹ sọ wọ́n ní orúkọ Yorùbá eléyìí tó máa ní impact nínú ìgbésí ayé wọn, tó máa ní àpẹẹrẹ, tó máa ní ìtumọ̀ sí àwọn gan. Ju orúkọ àwọn àràbù tẹ́ ń sọ wọ́n yìí tó jẹ́ pé ìtumọ̀ ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ìtumọ̀ ẹ̀ ní ò dáa. Pronunciation bẹ́ẹ̀ yìí ó dẹ̀ ṣe pé òun kọ́ làwọn ó ṣe pé tóun tó lọ́n fún yín kọ́ ló fún àwọn Arab. Ẹ má bá wọn jẹ́ orúkọ wọn mọ́, because you are slave of the àtúndẹ́ slave nípa orúkọ pé à ń bá àwọn tí kì í sára wa tá àjọ tán à ń bá wọn jẹ́ orúkọ papọ̀. A lè jẹ́ mùsùlùmí ká sì máa jẹ́ orúkọ Yorùbá wa tó ní ìtumọ̀ sí èmi àti ẹ, tó yẹ pé tí èmi àti ẹ bá gbọ́ sí tí a mọ̀ pé ìtumọ̀ báyìí lórúkọ yìí mean. A lè fún ní ìtumọ̀. Ọ̀pọ̀lọpọ̀ orúkọ tá à ń pera wa nínú Islam ló jẹ́ pé ìtumọ̀ ẹ̀ nǹkan míì ni. Ẹlòmíì kọ́kọ́rọ́, àgádágodo, ẹlòmíì rúlà, ẹlòmíì tebrul, ẹlòmíì òkúta. Nígbà tá a mọ̀ túmọ̀ ẹ̀,
àwọn tí wọ́n sì mọ̀ tún mẹ́rẹ̀ẹ́ wọn ò tún fún wa torí pé wọ́n rí pé tí a lè kà ń tèmi àti ẹ̀ ò lè kà ní nítorí pé èdè tí wọ́n fi kọ́ èdè tá a gbọ́ ni. Then nígbà tá a bá wa gbọ́ a jẹ́ pé Ọlọ́run òun rán ànábì sí wa ní torí pé nínú àlùkùránì ọ̀hún Ọlọ́run sọ wípé òun yóò rán òjíṣẹ́ kọ̀ọ̀kan sí àwọn ènìyàn wọn pẹ̀lú èdè wọn kí wọn ó ba lè gbọ́ àgbọ́yé dáadáa. Dájúdájú Ọlọ́run rán ànábì sí wa. So kí wá la wá ń dára wa láàmú sí? Kí wá la wá jẹ́ kí ẹ̀sìn kó gba ìjẹ́ ọmọlúàbí kù lọ́wọ́ wa sí? Kí wá la wá sọ ẹ̀sìn di ẹ̀sìn alákatakítí tó jẹ́ wípé àtọmọdé àtàgbà tí wọ́n ń bẹ nínú ẹ̀sìn ọ̀hún tí wọ́n fi ìfẹ́ àti ayọ̀ gbà ni wọ́n ti ń regret pé àwọn bára wọn nínú ẹ̀, tí wọ́n dẹ̀ ń kúrò nínú ẹ̀. Tẹ́ ẹ sì wá gbógun tì wọ́n, tẹ́ ẹ ń bá wọn jà wípé wọn ò ní ẹ̀tọ́ àti kúrò nínú ẹ̀sìn. Ẹ̀sìn should be the freedom of religion. You can be able to choose whether you like it or not. Kì í ṣe pé kẹ̀kẹ́ wa mú pé it's a military zone tó o bá ti ṣẹ̀sìn Islam ikú ni fún ọ. Nígbà tí Mufti ìlú Ìwó bá ń sọ wípé ó yẹ kí àwọn èèyàn lọ máa kọ́bọn kí wọ́n lọ máa kọ́ bí wọ́n ṣe ń jà, tó sì jẹ́ ẹni tó ń polongo ẹ̀sìn, irú kí ni tó ń polongo fún àwọn ènìyàn? A pè ẹ̀sìn Islam ní ẹ̀sìn àlàáfíà, ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ scholar in Islam gan ò preach àlàáfíà, wọn ò hùwà àlàáfíà, wọn ò ṣe ìṣe àlàáfíà, wọn ò fẹ́ àlàáfíà. A dẹ̀ ń sọ wípé that Islam, it is a religion of the peace. Ṣùgbọ́n ẹ lọ wo àwọn tí wọ́n jẹ́ scholar wa lónìí, ọ̀pọ̀lọpọ̀ wọn wo ló gbé peace dání, ọ̀pọ̀lọpọ̀ wọn ló sọ nípa peace, ọ̀pọ̀lọpọ̀ wọn wo ló preach peace, ọ̀pọ̀lọpọ̀ wọn wo ló preach humanity, ọ̀pọ̀lọpọ̀ wọn wo ló fẹ́ràn ẹbí àti ara wọn tí wọn ò kí ṣe mùsùlùmí bíi tiwọn, ọ̀pọ̀lọpọ̀ wọn wo ló fẹ́ràn ẹbí àti ara wọn tó jẹ́ pé onímọ̀lé ni wọ́n, tó jẹ́ pé ẹlẹ́bọ ni wọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń pè wá lẹ́lẹ́bọ. Whereas gbogbo wa pátápátá ẹlẹ́bọ ni wá. Ẹ wo ọ̀nà tí àwọn Arab yìí tí wọ́n gbà preach peace ní ìlú wọn pẹ̀lú tá a mọ̀ sí Quran tí wọ́n fún wọn, tó jẹ́ pé àwọn ni wọ́n ní. Ẹ wá wo àwa tí wọ́n sẹ́ǹdì ẹ̀ sí as a borrow religion. Ẹ wo bá wa ṣe wá ń preach Islam fún àwọn èèyàn tiwa. Ẹ wo ọgbọ́n àti làákàyè àwọn méjèèjì. Ẹ wo fídíò àwọn Arab yìí, ẹ wo fídíò Mufti ìlú Ìwó. Ta ló lọ́gbọ́n, ta ló ní làákàyè, ta ló mugọ̀, ta ló ń ṣẹ̀sìn, ta ló ń ṣẹ̀sìn. Jẹ́ kí èmi àti ìjọ máa bèèrè wa léèrè báyìí wípé ta ló ń ṣe ẹ̀sìn, ta ni ó ń ṣe ẹ̀sìn? Ó dọwọ́ èmi àti ẹ̀. A gbọ́dọ̀ jẹ́ Yorùbá tí yóò fẹ́ràn Yorùbá ju ẹ̀sìn lọ. A gbọ́dọ̀ jẹ́ ọmọlúàbí tí yóò wu ọmọlúàbí ju ìwà ìpáǹle tí Mufti ìlú Ìwó ń wù lọ. The same thing with ọba ìlú Ìwó. Ọba ìlú Ìwó rán kan nínú àwọn ọmọ ọba, wọ́n fẹ́ rán lẹ́wọ̀n, wọ́n fẹ́ rán gan, wọ́n gbìyànjú àti rán ni. Because mo follow kéèsì yẹn dáadáa. Ẹnìyẹn wà l'Àbújá ní ìjẹta, ó dà pé ìjẹta, ó wà ní l'Àbújá ní ìjẹrin, ìjẹta ló padà sí Ìwó padà, torí àwọn náà padà wọ́n bá ọba yẹn náà fà á. Ó dà pé ó ti padà sí Ìwó ní ìjẹta, torí ìjẹta tí mo ń béèrè yẹn náà sọ pé ó wà lọ́nà, ó ń padà sí Ìwó padà. Kí ló dé? Nínú ìlú sílùú Olúwo ò níyì tó bẹ wá wò ó, ẹni tó lùwò gan sọ pé òun gba Islam látara ẹ̀ tí ṣe Mufti Olúwo gan náà ò níyì. Yorùbá ní fọ̀rẹ́ rẹ hàn mí kí n jọmọ irú èèyàn tẹ́yin méjèèjì jẹ́. Ilẹ̀ Yorùbá ò gbọdọ̀ parun, kí ilẹ̀ Yorùbá ó sì má parun, olùlàríwò táwa ń pa. Àwọn tá ẹgbẹ̀sìn lọ́wọ́ wọn, ẹ wo bí wọ́n ṣe ń develop ìlú wọn pẹ̀lú tí wọ́n gbélé yín lọ́wọ́ tẹ́ ẹ mọ̀ sí Quran. Ẹ̀yin tẹ́ ẹ wá gba ẹ̀sìn lọ́wọ́ wọn, ẹ wo bẹ́ẹ̀ ṣe ń ṣẹ̀sìn tẹ́ ẹ sì ń yẹ̀yẹ́ ara yín pẹ̀lú tí wọ́n gbé fún iná tẹ́ ẹ mọ̀ sí Quran. Táwa lẹni iyì, ta lẹni ẹ̀tẹ́? Èmi àti ẹ ò dọwọ́ wa o.
bí ìran Yorùbá ò ṣe ní parun ló yẹ kó jẹ́ the number one priority èmi àti ẹ. We have to think Yorùbá before religion. Olódùmarè yóò ṣàánú fún wa. Olódùmarè yóò sì ràn wá lọ́wọ́. Yorùbá ní àbọ̀rọ̀ báyìí náà là sọ fún ọmọlúwàbí. Wọ́n ní tó bá dénú ẹ̀ a máa dòdìdì. Eléyìí tí mo wí náà àbọ̀rọ̀ ni mo sì mọ̀ pé yóò yí ọlọ́gbọ́n. Òmùgọ̀ náà ó sì rí tiẹ̀ mú ń bẹ̀. Ṣé o wá rí wọn tó jẹ́ pé àkọ́ rèé tó ń wò mí? Má fẹ́ kó bá mi subscribe sórí YouTube channel yìí. Má fẹ́ kó bá mi fi kọ́mẹ́ǹtì ránṣẹ́ sí abẹ́ àríwísí. Eléyìí ló lè jẹ́ ká mọ̀ wípé ohun tá à ń ṣe ẹ̀yin èèyàn wa ẹ̀ ń bá wa gbà á ẹ̀ ń bá wa tẹ̀lé ó rẹ̀ ń tẹ́yìn lọ́rùn. Tó bá sì tún kù díẹ̀ káàtó àmọ̀ràn yín òye yín ọgbọ́n yín tẹ́ bá tún fún wa náà ni ó tún jẹ́ ká lè tẹ̀síwájú. Nítorí pé èèyàn á máa fi ọgbọ́n ọlọ́gbọ́n èèyàn á máa fi sọ́gbọ́n. Títí dìgbà míì tí ẹ tún máa pàdé mi ọmọbìnrin wo Ayekooto o Ayekooto bẹ́ẹ̀ sì ni ọ̀run òfèké. Àmọ́ ohunkóhun tó olúkálùkù wa bá ṣe sílẹ̀ ó náà ni àwọn ọmọ wa wọn yóò máa ròyìn. Kí ni wọ́n fẹ́ ṣe láti jẹ́ kí ìran Yorùbá ó má parun? Ipa tí èmi lè kó òun lèmi ti ń ṣe yìí. Olùdàpọ̀ Olódùmarè yóò ràn wá lọ́wọ́ yóò sì kàn án lọ pẹ̀lú. Ẹ ṣé, ó dàbọ̀.